ọmọ Yorùbá ẹ wá gbọ́ o, ẹ wá gbọ́ bọ́rọ̀ ṣe rí gan-an ní pàtó, ẹ wá gbọ́ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ káàkiri lórí social media, èyí tó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ wípé ìjà ń bẹ láàrin Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ pẹ̀lú King Saheed Òṣùpá ọba orin, wípé ìjà tí ń bẹ láàrin wọn òun ni ò jẹ́ kí King Saheed Òṣùpá òun ni ò jẹ́ kán wá síbi ìsìnkú ìyá Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ǹjẹ́ ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ bí? Ǹjẹ́ bó ṣe rí gan-an nìyẹn? Rárá o. King Saheed Òṣùpá ti fún gbogbo àwọn tí ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀, ó ti fún wọn lésì ọ̀rọ̀ o. Ó ti jẹ́ kó yé gbogbo ayé pé ìjà ò sí láàrin wọn. Ó ti jẹ́ kó yé gbogbo ayé pé nǹkan kan tó ń jọmọ́ bí ìjà kò sí pínrín. Àwa fi àsìkò ìrọ̀ gbogbo ọmọ Yorùbá o. Tó bá rí ibi tó ń dùn, wọ́n sòkò pẹ́ tó ká síbẹ̀. Wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lòótọ́ olùbá. Ṣé torí ohun tó fẹ́ jẹ́ àbí torí ohun tó fẹ́ jẹ ló ṣe yan ìròyìn ẹlẹ́jẹ̀ láàyò láti máa gbé e kákàkiri? Wò ó ọ̀rẹ́ wa, jáwọ́ ń bẹ, ìròyìn ẹlẹ́jẹ̀ pé o. King Saheed Òṣùpá, ẹ bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí kó ba lè yé gbogbo ayé dáadáa. Abẹ́ ẹ̀gbọ́n tó sọ nípa Sunday yẹn, akọni Yorùbá tó kojú Fúlàní. Síjọba lè tó wá sálọ sókè òkun. Tó padà dé tó yẹ kábàkẹ́. Ṣàwámà láti gbogbo èèyàn kò jẹ́. Yorùbá lẹ́wà ń dìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá burú. Yorùbá lẹ́wà ń dìtẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá burú. Abiola Agbele Aboyo skiti nisi ọmọ Ìyábàdàn sọjọ skiti òsèkìlì ọjọ kàwọ nepa boys lójú Aboyo skiti eré ẹyin bẹ́ẹ̀ lákòóní èkó ẹ̀lọ́kùnlẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ̀kọ̀ ní Ìbàdàn ṣé jagunjagun nínú ilé lójú yìí. Inú sọ, abẹ́lé so. Òkìrì òkò ńlá, gbogbo ìgbò